yín lẹ́nu. Ẹ̀yin tẹ́ ṣe wọlé sórí ìlà bí tá à ń gbéyẹ̀wò láàrin 30 seconds tí mo ní kí n brief yín. Ìṣẹ̀lẹ̀ Ògbómọ̀ṣọ́ ó ti fẹ́ máa bá ibòmíì jáde. Ìṣẹ̀lẹ̀ Ògbómọ̀ṣọ́ ó ti fẹ́ máa bá ibòmíì ó ti fẹ́ máa bá jáde. Àwọn nǹkan tá a gbọ́ tá à ń gbéyẹ̀wò lọ́wọ́lọ́wọ́ òun ni mo fẹ́ tún narrate fẹ́yìn èèyàn tí mo dẹ̀ fẹ́ kẹ́ tún gbọ́ kẹ́ lè mọ nǹkan tẹ́ máa bá wa dá sí. Nínú àkọlé tá a fi síta a fi Sunday Igboho Ògbómọ̀ṣọ́ Ṣèyí Mákindé Gani Adams. Ètò fàtà ṣe fi àwọn àkọlé yẹn síta òun náà ni wípé report tá a gbọ́ tó tẹ̀ wá lọ́wọ́ níbi tí nǹkan dé dúró lórí ọ̀rọ̀ àwọn ọmọ àtàwọn olùkọ́ tí wọ́n wà ní àkàtà àwọn ajínigbé ní Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni wípé 3 days ago ẹ̀yin tẹ́ bá wà lórí ètò wa a kí gómìnà Ṣèyí Mákindé fún kinní kan tó jẹ́ pé ibi táwa lérò pé òfin kónílé-ó-gbélé tí wọ́n ṣe ibi táwa believe pé ó lọ nìyẹn ìdí nìyẹn tá a fi kí wọn bẹ́ẹ̀ níjẹta ṣùgbọ́n lẹ́nìí report mi tá a gbà ó fi yé wa pé ibi tá a fojú sí lọ́jọ́ yẹn ọ̀nà ògbàbẹ̀ ibo la fojú sí nígbà yẹn lọ́hùn òun ni pé olóyè Sunday Igboho ti wà ní gbogbo Ògbómọ̀ṣọ́ Ṣakí Ìgbòho gbogbo òkè òun yẹn generally olóyè Sunday Igboho ti ń wọ inú igbó káàkiri ní gbogbo zone yẹn jọ́kejì àbí jọ́kẹta sígbà yẹn la gbọ́ pé gọ́fúnà declare curfew pé kónílé-ó-gbélé ibi tá a fojú sí nígbà yẹn tá a ṣe kí gómìnà òun ni pé bóyá nǹkan tí gómìnà rò ní pé tó lè Sunday Igboho bá wọ inú igbó tán o wọ́n lè pàdé àwọn Fúlàní kó di pé fire for fire ìbọn yínyìn kó fẹ́ bẹ̀rẹ̀ láàrin wọn níta rò pé bóyá tí gómìnà rò nìyẹn pé ibi tán bá dẹ̀ ti yínyìn ìbọn pẹ̀lú àwọn Fúlàní kí ìbọn má lọ bá àwọn aráàlú tó bá ń bá tiwọn lọ a rò pé bóyá ìdí tí gómìnà fi ṣòfin yẹn nìyẹn ṣùgbọ́n later report mi ta gbámú láfiníkẹ́yìn yẹn kẹ́ bá wa share program yìí dáadáa later report mi tó tẹ̀ wá lọ́wọ́ òun ni wípé òfin kónílé-ó-gbélé tí gómìnà ṣe yẹn gangan wọ́n nítorí olóyè Sunday Igboho gangan láti lè restrict àwọn gangan láti má ní movement wọ́n nídìí tí wọ́n fi ṣòfin yẹn gan nìyẹn torí pé ní gbogbo ibi tá à ń sọ yìí kò ń ṣe pé ogun kan lọ àbí wọ́n ń jà àbáwọn ìlú méjì kan bára wọn jà the only event tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń bẹ̀ ní pé olóyè Sunday Igboho ti ń wọ àwọn inú igbó yẹn wọ́n ní gómìnà dẹ́sẹ̀ àdédé ṣòfin pé kónílé-ó-gbélé onílé anybody ṣe é dẹ̀ mọ̀ pé irú òfin yẹn ó mú olóyè Sunday Igboho náà wọ́n láti wà force láti padà sílé ó jẹ́ nǹkan tó bà àwọn èèyàn lọ́kàn jẹ́ pé gómìnà tí gbogbo èèyàn ti kíta rò pé láti lè support tí Sunday Igboho lọ ṣe nínú igbó yẹn pé ó ti fẹ́ kojú àwọn Fúlàní tá a ti rò pé ìtorí tiẹ̀ òun lè fi declare kónílé-ó-gbélé àṣetorí kó gangan má lè ní movement láti lè rí iṣẹ́ tó fẹ́ lọ ṣe yẹn ṣe àṣetorí ẹ̀ ni according to the report bí wọ́n ṣe sọ nìyẹn wọ́n wá nígbà tó ti ṣòfin kónílé-ó-gbélé ìjọba dẹ̀ rí ṣe mọ̀ pé amúnimóògùn ni olóyè Sunday Igboho ti padà sílé òun náà ti wà ní ilé ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí the next action wọn kò tí ì sẹ́ni tó lè sọ torí ń sìn wọ́n ti délé bóyá tó bá tún gbéra pé wọ́n tó fẹ́ padà lọ àmọ́ òfin míì tó tún máa padà ṣẹlẹ̀ ìyẹn jẹ́ yọkan òfin kónílé-ó-gbélé tíjọba declare nítorí tolóyè Sunday Igboho yẹn ẹ jẹ́ kí àjọ fojú wò ló fi jẹ́ pé ńgbà tí Mr. Wisdom report kìíní yẹn ó ní ọ̀rọ̀ ètò ààbò àwọn èèyàn ti ìpínlẹ̀ Ọ̀yọ́ táwọn wà wọ́n ti sọ di òṣèlú tó wá fi ń ṣe òun ni òye èèyàn ẹ̀ẹ́kejì bẹ́ẹ̀ ni pé Mr. Wisdom report pé ó nínú igbó tá à ń sọ yìí ó ní ìlú kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó jẹ́ pé tẹ́ ẹ bá wọ inú igbó yẹn àwọn fi odidi 30 minutes òun ni wọ́n fi drive ìgbà tí wọ́n débẹ̀ after 30 minutes tó ti ń drive ni wọ́n fẹsẹ̀ rìn o wọ́n bá odidi ìlú kan tó jẹ́ normal àdúgbò irú eléyìí táwa gangan náà ń gbé àwọn náà ń ṣe káràkátà ẹ káàárọ̀ bẹ́ẹ̀ yẹn sálàáfíà lẹ jí o mo fẹ́ ra búrẹ́dì mo fẹ́ ra mílò káràkátà ń lọ nínú àdúgbò nínú agíjú igbó yẹn ni o ó túmọ̀ sí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá rò pé àwọn ajínigbé gan jiyàn gbé tá a mọ̀ rò pé inú igbó náà gbé wọn sí àṣé àwọn ilé ń bẹ lọ́hùn mo rò pé ìgbà tó bá fẹ́ ṣe fídíò náà máa ń kó wọn lọ sínú igbó ṣé ẹ̀pá wa máa ń rò pé àwọn ajínigbé gan ṣẹ́fùn ni máa jẹ àwọn náà báyìí tá a máa rò pé òjò máa pa àwọn náà àṣé wọ́n ní community tiwọn nínú igbó yẹn nínú report tá a tún gbọ́ wọ́n ní wọ́n ń wa góòlù nínú igbó yẹn o wọ́n láwọn China dẹ̀ ń bá wọn dòwò pọ̀ nínú igbó tá à ń sọ yìí wọ́n ń wa gold yẹn dẹ̀ kó lè jẹ́ àwọn Fúlàní yẹn ló ń ṣe yẹn àwọn alágbára kan ló máa wà ní ìcháàjì gold yẹn gbogbo kùsà tí wọ́n wà nínú igbó yẹn sọ́n ọmọ yẹn kí náà mọ̀ tán fi yẹn ṣe àwọn alágbára ló máa wà ń bẹ̀ ọ̀rọ̀ tí Fáyọ̀ṣe máa ń sọ ó máa fi ń takò gómìnà Ṣèyí Mákindé bọ̀ gómìnà Ṣèyí Mákindé máa ń jẹ́ kí àwọn ọ̀rọ̀ Fáyọ̀ṣe yẹn fẹ́ máa ṣe mọ́ wọn lára ó sọ̀rọ̀ pé gómìnà Ṣèyí Mákindé wọ́n mọ̀ nípa ìjínigbé àwọn ọmọ tí wọ́n jí kó yẹn èmi gan rò lọ́kàn ara mi pé kí ni gómìnà Ṣèyí Mákindé fẹ́ gain
nínú kó mọ̀ nípa ìjínigbé yẹn. àti wà á kápá ńlẹ̀. ṣùgbọ́n tí olóyè Sunday Igboho bá fẹ́ lọ fèsì àwọn tó kó wọn tí gómìnà dẹ̀ ṣòfin kó nílé ó gbélé kí Sunday Igboho gan má lè bá a rìn. èmi rò pé wọ́n ti exclude Sunday Igboho kúrò ń bẹ̀ pé yàtọ̀ fún Sunday Igboho nìkan tó wà ní ugbó àfikẹ́nikẹ́ni jáde o torí battlefield ló ń lọ pẹ̀lú àwọn Fúlàní wọ́n dẹ̀ lè máa ṣínà ìbọn bolẹ̀ kẹ́nikẹ́ni àṣekúṣe torí yẹn àṣe kí Sunday Igboho gan má lè ní movement òun náà fi ṣòfin kó nílé ó gbélé. Igboho ti padà sílé ẹ̀ báyìí. lára nǹkan tá a tún gbé yẹ̀wò kẹ́ lè mọ nǹkan tẹ́ fẹ́ dá sí ni pé àwọn ọmọlẹ́yìn olóyè Sunday Igboho tí ìbọn bà fáwọn tó máa ń sọ pé Sunday Igboho ń ṣe fíìmù Sunday Igboho ń ṣe fíìmù ni wọ́n ṣò fídíò wọn wọ́n ṣò fọ́tò gbogbo àwọn tí ìbọn bà ọ̀pọ̀lọpọ̀ fídíò ni ó yẹ kán máa ṣe tó jẹ́ pé wọ́n wà force láti ṣe káwọn èèyàn ṣá lè rí i pé tí o bá fẹ́ jẹ gúgúrú tó ẹ bá ń fún wọn ní tẹ bá yẹn gúgúrú fún afọ́jú ẹ gbọ́dọ̀ máa súfèé káfọ́jú yẹn lè mọ̀ pé ẹ ju gúgúrú sẹ́nu tó àwọn nǹkan tá à ń sọ nìyẹn èyí tó wá kẹ́yìn bẹ́ẹ̀ òun lọ̀rọ̀ àwọn ẹgbẹ́ OPC ẹ ṣeun òun lọ̀rọ̀ àwọn ẹgbẹ́ OPC ẹgbẹ́ OPC ti wà tipẹ́ tó dẹ̀ pé ààrẹ Gani Adams wọ́n ti ṣe gudugudu méje bọ̀ but ìyàlẹ́nu ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn OPC ọ̀pọ̀lọpọ̀ wọn ń jáde tí wọ́n sọ pé ìtàn fẹ́ wá mọ̀ ṣe lórí íńtánẹ́ẹ̀tì ìtàn wọn ní kò kọjá pé àwọn fẹ́ wá mọ̀ bú Sunday Igboho wọ́n ní gbogbo ìgbésẹ̀ Sunday Igboho àwọn fẹ́ wá mọ̀ tú àṣírí ẹ̀ ṣàṣírí ló kùtà nídìí ilẹ̀ Yorùbá ni àbí kí ẹgbẹ́ OPC kó darapọ̀ mọ́ Àmọ̀tẹ́kùn kí Àmọ̀tẹ́kùn darapọ̀ mọ́ ìjà ẹkùn àti ìjà ẹkùn àtàwọn méjì tá a sọ kí Àgbẹ̀kọ̀yà náà jọ ìwọ̀n kan lé ní 1 million kan yàwó gbogbo tá à ń sọ tá à ń gbé yẹ̀wò òun ni mo kà á lè fún yín yẹn ayé gbẹ̀ngbẹ̀ mo fowó àtọmọ mo dàpọ̀ mo withdraw padà kúrò lọ́dọ̀ yín. mo mẹ́tò mọ bọ́rọ̀ mi Alhaji. ẹ máa bọ́ bọ́kàn ní kí n yàn fáwọn èèyàn nìkan lè mọ bí tá a bá nǹkan dé. Alhaji ibi tí ọ̀rọ̀ dé lórí tí ọ̀rọ̀ dé báyìí ọjọ́ ọ̀la àwa ọ̀dọ́ ó ṣe mí láàánú Alhaji ọjọ́ ọ̀la àwa ọ̀dọ́. ẹlẹ́gbàgbà ẹ káàbọ̀ sórí ètò. torí pé nígbà tí mo sọ nígbà yẹn pé ìwọ́de ọlọ́jọ́ méjì ọlọ́jọ́ mẹ́ta tí wọ́n ṣe tí táwọn yẹn ti dákẹ́ ẹ máa jẹ́ kí àwọn aláṣẹ ìlú rè wípé ara ti dẹ̀ wá ni. nígbà tí ọ̀rọ̀ kan fi ìṣẹ̀lẹ̀ tí mò ń bá bọ̀lẹ̀ kàlájì gbogbo tó wá sí mi lọ́kàn ni wípé ìjà ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ àti àwọn ìlú agbègbè tó wà l'Ògbómọ̀ṣọ́. ìyẹn lẹ́yìn fọkàn sí pé bóyá fakọ́fì. lẹ́yìn fọkàn sí bóyá ìjà òṣèlú. ok ẹrù pé bóyá olùlọ tí wọ́n para wọn bí irú tí ló bú Ọ̀ṣun lọ́jọ́ sí ẹ wo olú Ọ̀ṣun sìn àwọn eré àkàwàtọ̀ yẹn kan declare irú kọfí yẹn torí bí wọ́n para wọn kankan là ń gbọ́ lọ́sùn. ojoojúmọ́ àná náà the same thing. ṣe rí báyìí. lánàá wọ́n ṣe para wọn ní Òṣogbo. so Alhaji bá ti ọ̀rọ̀ kọfí ṣẹlẹ̀ ǹjẹ́ ṣé ìlú tí wọ́n ti jíyàn gbé ṣé ó tún lè máa jà ń bẹ̀ ní kí ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n á dárúkọ àwọn agbègbè tí kọfí yẹn wà ó dẹ̀ jẹ́ gbogbo ibi tí olóyè Sunday Igboho ń rìn sí tiwọn. ìyẹn alákọ̀ọ́kọ́ Alhaji àwọn tó ń tajà káràkátà ó máa affect wọn torí kì í ṣe pé kọfí tó máa bẹ̀rẹ̀ láago méje alẹ́ o kọfí àti ìrọ̀lẹ́ ni o. bẹ́ẹ̀ni wọ́n ní láti bí aago mẹ́rin ìrọ̀lẹ́ di àárọ̀ ọjọ́ kejì. àwọn tó máa ń tajà káràkátà ńkọ́ ṣaago mẹ́ta lè fẹ́ jẹ́ ká máa lọ lé ni. káàtì wàá fi tiwọn sílẹ̀ tí Igboho bá fẹ́ lóun fẹ́ operate àsìkò ló fẹ́ fi operate. ẹ̀jà Alhaji ẹ̀jẹ̀ tí wọ́n bọ́rọ̀ mi bọ̀ ọ̀rọ̀ Sunday Igboho là ń sọ́n tó tọ́ ṣùgbọ́n àwọn oníkàràkátà ńkọ́. tó jẹ́ pé tí wọ́n bá jáde lójúmọ́ kò sí tán fẹ́ jẹ. àwọn tá ń lọ bí iṣẹ́ òjò tá ń lọ bí iṣẹ́ ìjọba ńkọ́. kí wàá ló lè le tó bẹ́ẹ̀ kí gómìnà wa declare curfew nítorí olóyè Sunday Igboho tẹ́ bá ti ẹ̀ ní ìṣù pẹ̀lú olóyè Sunday Igboho ṣérù sílùú ẹ̀kẹ́ máa fi agbára hàn yín ni. kò yẹ kó jẹ́rú àsìkò yìí tọ́rọ̀ náà mọ yẹn ṣì wà ń bẹ̀. ṣérù sílùú ẹ̀ka máa lu agbára ǹjẹ́ bí ìròyìn ṣe jáde káàkiri tẹ́yìn náà tún sọ báyìí pé olóòtórí ìgbà tó ti declare curfew olóyè Sunday Igboho ti padà sílé Alhaji. wọ́n ti wà lé. irú state la fẹ́ jẹ́ káwọn òbí àwọn ọmọ yẹn wà. ẹ wá rí i pé ọ̀rọ̀ ìfọkànbalẹ̀ kan ń bẹ tó jẹ́ pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ìlú mú mi rántí ẹ rí i pé lára ìgbìyànjú olóyè Sunday Igboho ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé yóò fún àwọn òbí àwọn ọmọ ẹ̀ ní ìfọkànbalẹ̀ pé méjì ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ wọn àrọ́mọ wọn ìbànújẹ́ ẹyọ kan èmi gan bí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn ṣe ń dùn mí tẹ́lẹ̀ ó ti dínkù látàrí ìmọ́lẹ̀ kan tó lóye Sunday Igboho tàn sí gbogbo àgbáyé kí ni ìmọ́lẹ̀ yẹn òun ni community tí wọ́n rìn lọ yẹn báwa ṣe máa ń ronú pé inú òjò inú òrùn inú bítẹ́jọ́ wà kankan ni wọ́n kó wọn sí àwa ò mọ̀ pé wọ́n ní community tí wọ́n ti gbogbo wọn kọ́lé sí lọ. tó lè Sunday Igboho bá lọ. tí wọ́n bá lọ àní rí i pé possibility kan ọmọ ìmọ̀ sínú gbó wa
ó dàbí pé inú ilé kan ni wọ́n ń kó wọn sí nínú ẹgbẹ́ igbó làwa ń rí àwa ò mọ̀ pé wọ́n ti ní odidi state in fact abájọ tó fi máa ń sọ pé kán fáwọn ní state tàwọn náà àṣé wọ́n ti níbi tán ń gbé àwọn kan fẹ́ kíjọba fáwọn ní ṣé ẹni pọ́jọ́ tán ń béèrè pé kíjọba fáwọn ní ilẹ̀ ibi táwọn wà wọ́n kàn fẹ́ kíjọba kan make official pé àdúgbò yìí o bóyá Fúlàní state ni wọ́n máa pè àwọn ò mọ̀ pé wọ́n ti nírú nǹkan yẹn nínú igbó yẹn. Alhaji ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. nínú ọ̀rọ̀ mi ní ọjọ́ Friday mo fi bàbá ìyá tó bí mi ṣàpèjúwe. nípa ìtàn tí ẹ sọ fún yín. wípé ìgbà tí mo kéré wọ́n máa ń sọ wípé àwọn àwa Yorùbá pé àfihàn sólò lè sùn. Alhaji ẹ̀wọ̀n gbàdé mi tí mo kéré gbà yẹn ẹ wo àwọn Fúlàní tí bàbá yẹn ń sọ gbà yẹn o ẹ wo bí wọ́n ti dominate bí ọ̀rọ̀ tẹ sọ nísìn ẹ wo bí wọ́n ti kọ́lé sí ẹ wo àwọn ọmọ tó ti dàgbà nígbà yẹn. Alhaji Tajudeen Adio bàbá àdìní ìwé kábọ̀. àwọn Fúlàní wọ́n tètè máa ń bímọ ẹ wo àwọn tó ti bí tó ti dàgbà táwọn náà ti ń bímọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí bàbá ìyá yín sọ yẹn làwọn ò tún ní símọ́ tó jẹ́ pé àwọn ọmọ wọn ló tó wà bẹ̀rẹ̀ sí i. àṣé wọ́n ti wà ń bẹ̀ látàyè jọ̀hún làwọn ti ń gbénu gbó yẹn. Alhaji tábà wíyá tábà wọrùn là ń lọ ohun tí gómìnà Ṣèyí Mákindé wọ́n lè ní ìdí tí wọn ò torí ọ̀rọ̀ olóṣèlú ni wọ́n á fi sọ bọ́n tí wọ́n ṣe ó kù díẹ̀ káàtó lórí ọ̀rọ̀ curfew tí wọ́n involve lórí ọ̀rọ̀ yìí curfew tí ẹ̀ gbé jáde nígbà tí wọ́n kó àwọn ọmọ curfew tí ẹ̀ involve nígbà tí wọ́n ọ̀sẹ̀ kejì tẹ̀lé bọ́n wá jẹ́ sígbà tí akíkanjú àwọn yẹn ti wá wọnú gbó pé ẹ jẹ́ ká lẹ́yìn ọba lè fèsì wọn àwa lè lọ wọ́n dẹ̀ ti lọ ni wọ́n á sòfin kó lé ogbélé pé kò gbọdọ̀ sí movement. àwọn kan lè mọ̀ gbọ́ wa láyé tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti ń sọ ẹ̀yẹ tí wọ́n lọ́rọ́ ń lọ. bẹ́ẹ̀ bá ibi tí èyí bá ti ń jẹ èyàn máa defend irọ́ náà ni. táwọn kò mọ̀ sọ wípé tábà tí wàá raise curfew kí ló tó padà sílé. ààrẹ tí ó sọ bí Alhaji ní Nàìjíríà tá a wà. wọ́n á ní sọ yẹ kó padà sílé. òwò akọ́lá ronú bákan náà Alhaji o. ìbò wà ní kó padà sí. àwọn kan sọ wípé ẹ ṣe bó ti wà nùgbò. ibi tẹ́ ẹ ti sọ̀rọ̀ tẹ́ ẹ parọ́ ẹ gbọ́ ni pé pẹ̀lú bó ṣe ń ṣe fídíò tó ń ṣò rẹ̀ tó àwọn kan sì sọ pé fíìmù ló ń ṣe. wọ́n ló act movie. ṣé wọ́n lè ṣe fíìmù títí débi pé inú agiju gbó yẹn wọ́n ti lọ ya fíìmù. tó lè ìsẹ̀dẹ̀gbò bá bẹ̀rẹ̀ tó lọ ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ ọwọ́ òfin máa mú wípé ó lòdì sófin ìjọba wípé ìjọba sòfin kó lé ogbélé òun wá ń ṣe bíi gómìnà kọ́mọ̀dé pẹ́ni ẹlẹ́ni tó máa wá láǹdì sí prison. Alhaji ọwọ́ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbé ọwọ́ pé wọ́n máa ń pa ìjínigbé àwọn ọmọ tó ń jí l'Ógbómọ̀ṣọ́. mi ò dé wá expect gbogbo nǹkan báyìí sí gọ́vnà Ṣèyí Mákindé yẹn because ojú wọn tutù. ojú kọ́ la fi ń ṣe ọkàn ni ọwọ́ tí wọ́n gbé lórí ọ̀rọ̀ curfew yìí Alhaji wọ́n ti fi pa ọ̀pọ̀lọpọ̀ ìdílé àwọn ìdílé tí ọkàn wọn ti wà ní 60% ọkàn wọn ti balẹ̀ wípé kó lọ jẹ́ pé olóyè Sunday Igboho bá wàrà àwọn ọmọ èkó jáde o. torutoru báyìí àdúrà làwọn yẹn fi ránṣẹ́ àfibọ́n ṣe gbọ́ pé tó. alájẹ́ mi jẹ́ ń parọ́ tẹ́yìn ìjọba sọ fi kó lé ó gbélé o. ẹ sọ kan lẹ́ẹ̀kan pé ẹ tó fún yín nísìnyí ó sọ pé wọ́n ti sọ di ọ̀rọ̀ òṣèlú. kódà tẹ bá gbọ́ body language inú ẹ̀ ò dùn. ọ̀rọ̀ òṣèlú yìí wọ́n ti padà jáde tí wọ́n sọ wípé èdè táwọn fi indulge curfew wípé bó lè Sunday Igboho ṣe ń lọ bẹ̀ ó lè lọ fẹ́ ewu fáwọn ọmọ ẹ̀ ká lọ pa àwọn ọmọ ẹ̀ dànù. ìkan lára tí wọ́n máa sọ nìyẹn àwọn rí pé torí ìjọba máa sọ pé àwọn ò ránṣẹ́ wọ́n máa sọ bẹ́ẹ̀. adẹ̀rí pé rísíkì bó ṣe lọ fèsì wọn yẹn ká má lọ pa àwọn ọmọ làwọn fi ṣe òfin tán fi dá padà. wọ́n lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n irọ́ ní Alhaji. tá a fi gbọ́ pé wọ́n wa kùsà wọ́n wa góòlù nínú ìlú ni. ṣé wọ́n ń jẹ́ ọmọ ọlọ́mọ gbé lónìí lọ́la ẹ̀ lè gba àwọn jáde ẹnìkan yẹn tó finú fíndọ̀ pé àwọn máa lọ nínú ìrìn àjò wọn tí wọ́n lọ ìbọn ba àwọn ọmọ ẹ̀yìn olóyè Sunday Igboho. tí wọ́n dẹ̀ tún ṣe irú yẹn kò ní ìdíkẹ́ wọlé ṣe fídíò àti fọ́tò jáde wọ́n tún sẹ́ni jáde níbi ìtàn ẹsẹ̀ báyìí táwọn míì dẹ̀ tún wà ìta tún rí nìyẹn. àwọn míì tún wà lẹ́ẹ̀lẹ́bẹ̀. ìyẹn ni pé ọmọ yẹn wà àtàlẹ́ iná ẹ̀ lẹ́sùn pé wọ́n kọjá lọ wọ́n náà dẹ̀ ràn ọmọ yẹn tán sáré wọlé gbogbo wọn dẹ̀ sáré park wọ́n dẹ̀ wọnú gbó kan máa wá wọn káàkiri àwọn ọmọ yìí tún láyà instead kan sá lọ wọ́n tún dà bọ́bọ̀lẹ̀. Alhaji mi ní parọ́ tọ́yìn. kékeré dẹ̀ lọ́wọ́ ìbẹ̀rẹ̀ ẹnu gbó nìyẹn o. Alhaji mi ní parọ́ tọ́yìn sẹ́ẹ̀ gbogbo bí àwọn olóyè Sunday Igboho ṣe ń plan láti wọnú gbó gbogbo plan wọn àwọn ìjọba tí wọ́n lọ́wọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n mọ̀ fáwọn tó wà nùgbó náà ní update. torí tó máa ní fún wọn ní update kí làwọn Fúlàní yẹn àwọn ọmọdé kí ló yẹ ká rí àwọn mọ́tò olóyè Sunday Igboho tí wọ́n bọ̀ tí wọ́n sáwọ́ nùgbó. wọn tó wá sáwọ́ nùgbó nìkan o wọn lọ gbé bọ̀ lọ́wọ́ fún fire. kẹ́ máa wò nǹkan bọ́ ṣe sáwọ́ gbòye àṣà àtìgbà yẹn wọ́n gbé bọ̀ dání o. ó náà ni mò ń sọ. wọ́n ti mọ ibi tán háìdì gbogbo wọ́n sáré wọ́n lọ gbé wọn ibi tán gbé sí ni tí o ṣe bọ kéékèèké o. omi ìpòjú títí tán wà yẹn wọ́n ní operation tẹfẹ ṣe Alhaji. wọ́n fẹ́ wá jí àwọn èèyàn gbé ni. kí la wá fẹ́ sọ lórí ọ̀rọ̀ ìbáyà yìí. Alhaji ohun tá à ń sọ náà ni wípé
àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àti ìmọ̀ tá à ń ṣe aláàjì a ti ń dákẹ́ jù tara wá sí bá wa dákẹ́ aláàjì à ń dákẹ́ tara wá bá wa dákẹ́ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó máa kéde curfew tó dẹ̀ fi àfẹ́ ti polisi ẹni gbogbo padà sílé ìgbàlá tó fẹ́ rà àwọn ọmọ yìí ìgbàlá tó fẹ́ jáde meanwhile nítorí ìṣẹ́dé gbogbo dẹ̀ ń bá lọ sínú gbóyè pé láti lọ rescue àwọn ọmọ yìí. àṣé ìlú kan bẹ nínú igbó yẹn. nígbà tó ọdẹ ti rí bá aláàjì ó yẹ kí gbogbo ọ̀dọ́ pátápátá. ní wọ́n act fíìmù ni mo fi fọ́tò àwọn tí bọ́n bà ni mo ṣe post ẹ̀ lánàá kẹ́ lè mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ nínú igbó tẹ́nìkan ò mọ̀ nǹkan ṣẹlẹ̀ lóko tọ́mọ òdélé ròyìn lè nǹkan ṣẹlẹ̀ lájò tọ́mọ ò lè pé bàbá kó sọ fún wọn pé ohun tó jò òun rí lájò rí lódìdí bí ọjọ́ mẹ́rin kò sẹ́ni tó fomi kára oníkálùkù ń ṣe kìí ṣe pé torí owó àmọ́ bó o ni ò ṣe ní bàjẹ́ lórí èmi àti ẹ aráwọn àjọ kan tí wọ́n pera wọn ní OPC orí àsìkò yìí kò sẹ́ni kankan tí ń bẹ́ni kankan jà kò sì sẹ́ni tó lè gboríyìn ẹnìkan bá a bá wà ń bẹ̀ nígbà tá à ń lọ àwọn àjọ vigilante wọ́n tẹ̀lé wa a léra wa kọ́ka ó síwájú kí sèbé ó tẹ̀lé ká pagbára pọ̀ ká pàbọ̀ pọ̀ ká pèrò pọ̀ kò sẹ́ni tí ń bọ́mọ Gani bínú kò sẹ́ni tí ń bá Gani jà àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kò gbẹ́rù dórí orí yẹn kí ni wọ́n ń gbà báyé bá ń fi ọ ayé ló fi ọ láfẹ́ pani bọ́ bá fẹ́ jẹ́ kájọ ṣe ẹjẹ́ àpawọ́pọ̀ ká pagbára pọ̀ ká pàmọ̀ pọ̀ mo rí ìkan tí ó pupa báyìí tó tò ká sọ́wọ́ wọ́n sọ̀rọ̀ pé gbogbo oríyìn ni wọ́n fẹ́ máa gbà oríyìn bí kíni olóyè Sunday Igboho doesn't discriminate anyone àwọn àjọ vigilante wà pẹ̀lú wa tá a jọ ń wọnú igbó yìí àwọn ọdẹ wọ́n wà pẹ̀lú wa àwọn àjọ mìíràn aláàkó wà pẹ̀lú wa àjọ pawọ́pọ̀ wípé bó la ṣe fẹ́ fọ́ láti mọ́ tónítóní àwọn kábíyèsí tọ́rọ̀ yìí kàn adọ́dọ̀ọba ìgbẹ́tì nílé ọlọ́yẹ̀múyẹ àjíbòkè kábíyèsí tún pé àwọn fìjìláńtẹ ibẹ̀ yìí pé kí wọ́n kún wa lọ́wọ́ kìí ṣe pé a kàn ń dédé bọ́ síbẹ̀ ká tó wọbì kan DIG knew about it mo kí bọ̀dá mi bàbá Michael dúdú Ìgbòho ìkẹ́kọ̀ọ́ òdì ṣàlàáfíà yín whoever that look down at you will always come back and meet you at the great top gbogbo ògbà làwọn náà ń pè mí pé àkànbí ṣínà tí ò sí wàhálà mo dúpẹ́ o mo dúkẹ̀kẹ́ òkun gbogbo àwọn ìgbésẹ̀ tá à ń gbé yìí mọ́jà gbọ́ kò sí ń bẹ̀ bá a ṣe ń ṣe ni wọ́n ń gbọ́ lókè onílùú ò ní fẹ́ jí ó tú ọ wá rí bó lọ́rọ̀ àwọn tí wọ́n yìnbọn sí bó ló ṣe ṣẹlẹ̀ à ń bọ̀ láti ìgbẹ́tì àwọn onúgbó reserve ìgbà tá a débẹ̀ la báwọn ọmọ méjì ọkùnrin àwọn ọmọ tá à ń sọ yìí ìkan bóyá bíi 24 ìkan bíi 19 years àwọn ọmọ yìí ni wọ́n yin barrel bí wọ́n ṣe rí wa wọ́n sáré wọnú igbó asáré park wípé kí ló dé tí wọ́n fi sáré wọnú igbó nítorí agbèdébi tá a ti rí wọn ní rìsáàvù yìí mọ́tò ò lè rìn bẹ̀ ó jìnnà ẹni tó bá mọ láti Ìsẹ́yìn wá sí ọ̀nà Ìgbòho ń bì yìí ẹ ti mọ̀ wípé ọ̀nà yẹn kì í ṣe mọ́tò tó lè pàdé mọ́tò anyhow àwa pàdé àwọn ọmọ ìbí wọn ṣe rí wa wọ́n sá wọnú igbó akànsáré park ni gìrìgìrì wípé bo ni wọ́n ń sá lọ táwọn èèyàn lé wọn ni wọ́n yìnbọn pàù ẹni tó kó tó sáré wọbẹ̀ níbọn yẹn bá ìbọn yẹn kákìjì yẹn
ìbọn yẹn AA ní bí 34 àbí 35 ló mọ́ wà ń bẹ̀ bí 6 ó wọ̀ lẹ́sẹ̀ àwọn tí torí tí ìbọn yẹn bá yẹ àwọn ìbọn bọ́rìsì yẹn ló máa fọ́n so ó bá àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n ó mọ̀ àwọn àṣà àbílẹ̀ wa kò jẹ́ kí tẹlòmíì wọlé ṣùgbọ́n ó lójú tí tẹlòmíì bá ń bì ṣùgbọ́n tí tẹni tó bá yẹn ó bá lẹ́sẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ náà ni àwọn agbófinró tí ń bẹ nínú wa àtàwọn tí wọ́n ní first aid ni wọ́n sáré dé lásáré gbé padà sí títì wọ́n sáré dé ó sì mọ̀ Ìgbòho láwà ìlú òkè láwà gbogbo àwọn nǹkan Yorùbá wọ́n sáré jáwé ewé ni wọ́n ń pe àwọn ọta yẹn jáde níbẹ̀ wọ́n yọ ọta méjì kúrò níbi kan báyìí wọ́n yọ kan kúrò níbi gìgísẹ̀ báyìí ìgbà tí wọ́n yọ ọ́ tán làwa kò ń bẹ̀ a kó àwọn ọmọ méjèèjì yìí a kó wọn fún ẹ̀ṣọ́ aláàbò ṣó mọ̀ ṣàṣe fídíò àwọn tá a mú ṣó mọ̀ àwọn tá a mú ṣó orí fídíò wọn tà bó orí fọ́tò wọn tà fún wọn tó láà heart tá a bá gbé fídíò wọn síta àtàwọn recording confessional statement wọn ẹ bá kú ti ya wèrè síbẹ̀ ohun tá a fẹ́ jẹ́ rí lẹ̀ rí àìmọye nǹkan ló wà tẹ́ ò mọ̀ kankan pa ẹ̀ tẹ́bẹ́ mi mò ń yà á èmi mò ń post ẹ̀ gbogbo ibi tó o bá ti rí fídíò ọ̀dọ̀ mi lo oníkálùkù tí ń gbé tí wọ́n ti lọ ń post ẹ̀ ọkùnrin tí ìbọn wá báyìí ẹsẹ̀kẹsẹ̀ wọ́n pe ọta bíi méjì jáde ṣùgbọ́n bíi 6 bí 7 ló wà nú ẹsẹ̀ yẹn wọ́n pe méjì ó kù 5 ìyẹn ṣẹlẹ̀ bóyá bíi 4 days ago lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn wa náà àwọn náà yín tí wọ́n mo fi gbogbo ìkan náà ba ìkan lára àwọn bọ́ìsì tó yìnbọn yẹn ó bá ń bì ó rà pé bíi 3 náà bọ̀ òun náà àsìkò òun àti àwọn tiwa tí bàá bà àsìkò wọn lọ sí hospital DPO wà ń bẹ̀ mọ́jà agbọ́kùn sí ń bẹ̀ kò sí sàkámàǹgì kankan a kó wọn lọ sí hospital wọ́n sì pe àwọn àpè ọ̀tá wá wọ́n sì pe àwọn ọ̀tá yìí jáde àwọn tá à ń sọ yìí ara wọn ti yá àmọ́ ohun tó jẹ́ ń post ẹ̀ lánàá ni wípé wọ́n act fíìmù ni kó wá mọ̀ wípé wọ́n act o 10 ń ṣẹlẹ̀ níjù èyí tó tún dà bẹ́ẹ̀ kí ni ohun tó ń ṣẹlẹ̀ nínú igbó rìsáàfù yìí tí gbogbo wa ò mọ̀ igbó rìsáàfù yìí ó tóbi débi wípé tí wọ́n bá fi ń dáko fún gbogbo Nàìjíríà oúnjẹ ó sùn wá bọ̀ nítorí ilẹ̀ tó wà ń bẹ̀ yẹn kò sẹ́ni tó mọ iye nítorí ó lọ já sí Nìjẹ̀ ó já sí Sókótó rìsáàfù yẹn ti pọ̀ jù àmọ́ àwọn nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ tó ṣe wípé ó ní agbára nínú gbó rìsáàfù yẹn ṣe mọ̀ wípé àwọn kan ń jí máìnì wà ń bẹ̀ wọ́n ń jí máìnì wà ń bẹ̀ máìnì tí wọ́n ń jí wà ń bẹ̀ yìí àwọn nǹkan tí wọ́n ń pè lérò ajé ó ní orúkọ àwọn òkúta lóríṣiríṣi tí wọ́n ń jí wà ń bẹ̀ nínú àwọn gbó rìsáàfù yìí tó ṣe pé ìwọ tó bá débẹ̀ wọ́n ti sọ dìlú wọ́n ti tẹ̀lú tó síbẹ̀ ara wọn bá wa míì náà ní agbègbè òkè ògùn yẹn náà tí wọ́n kún wọn lọ́wọ́ táwọn náà gbowó ń bẹ̀ ṣùgbọ́n ọrọ̀ ajé tí wọ́n ń jí wà ń bẹ̀ ó tó ìpínlẹ̀ Ọ̀yọ́ ní internal revenue àmọ́ bẹ̀ yẹn kì í ṣe ilẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ federal lónìí ó yẹ kíjọba àpapọ̀ mójútó ohun tó wá fà á tí ajínigbé fi pọ̀ lákòókò yìí ni wípé àsìkò òjò láwà tí wọ́n bá ti ń gbẹ́ ilẹ̀ ń rì wọ́n àríṣẹ́ ṣe ni wọ́n fi fọ́dàgbè sígboro ni wọ́n fi ń jáwọn èèyàn kó tó o bá gbọ́ Mẹ́kà mọ́rò mọ́sọ̀fẹ́ nìkan wọ́n ń wa máìnì ń bẹ̀ àwọn wo ló ń wa máìnì ń bẹ̀ ta ló fún wọn láṣẹ ṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò mọ̀ sí tẹ́ ẹ bá débẹ̀ wọ́n ń pè bìkan ní bání ẹ lè gba bọ́ní wọnú gbó rìsáàfù yìí ẹ lè gbàgbẹ́ tì
wọ́n ní ojútùú ń bẹ. Gbogbo ọmọ Òkè Ògùn tó bá ń gbọ́ mi wọ́n mọ̀ sọ fún yín pé bẹ́ẹ̀ lórí. Àwọn ọlọ́pàá tá a jọ fẹ́ wọbẹ̀ gan sọ pé lọ́jọ́ táwọn fẹ́ wọbẹ̀ àwọn fẹ́ lọ mú kírímínà ń bẹ. Àwọn àjọ kan wà ń bẹ tí wọ́n pera wọn ní vigilante, wọ́n dá ní vigilante nínú bẹ̀, wọ́n ń ṣe ayé mi ń bẹ̀ yìí. Gbogbo ètò ọrọ̀ ajé wa wọ́n ń jí wà ń bẹ̀ nínú gbó rìsáàfù yìí, ní gbó rìsáàfù yìí fi dẹ̀rù jẹ̀jẹ̀ ló fi jẹ́ pé gbogbo ẹni bá fẹ́ wọbẹ̀ àwọn kinní tí wọ́n fi ń break stone wọn fi táwọn fi ń kó ọrọ̀ ajé kò ń bẹ̀. À ń fàkókò yìí bẹ̀ Inspector General of Police àti àjọ DSS tẹ́lẹ̀ rí olóyè Májàsọ́lá ti jẹ́ kí wọ́n gbọ́, wọ́n sì ti ń gbégbésẹ̀ lẹ fi rí àwọn soldiers tí wọ́n fọ́n sínú ibẹ̀. Olóyè Sunday Igboho ló pè wípé ohun tó wà ń bíbà yìí ni wọ́n fi láǹfààní láti ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé kí wọ́n máa bọ̀ ń bẹ̀. Lẹ fi rí àwọn soldiers tí wọ́n fi ń wọnú gbó reserve yẹn lọ. Oríyìn kìnnì. Mo kí ìyá mi Tóyìn Tomato bó ṣe ń lọ, ọmọ onímúṣẹ́ àjínà, ọmọ onímúṣẹ́ àná tòru. Mo kí yín, mo rí gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe nípa ti ọmọ tí ò ní làákàyè. Gbogbo ẹni bá gbọ́rọ̀ ẹnu Portable tóun náà fi ń jọ́ọ̀jì. Ṣé kí n sọ fún ọ wípé ṣé o lè fi ru Portable tọrọ ọmọ? Ìwọ obìnrin tó ń gbọ́ náà, ṣé wọn náà lè tọrú ọrú ẹ̀ pé kó jọkọ rẹ̀? Ọmọ tó lè pé bàbá rẹ̀ ló lè, tó lè faṣọ ya mọ́ bàbá rẹ̀ ń ta gbangba. Irú ẹ̀ náà wọ́n ń sọ̀rọ̀ lẹ́yìn náà wọ́n ń bàbàrà lẹ́ ń kọ́mẹ́ǹtì. Ó fi yé wa wípé onígbó ló pọ̀ jù nínú ẹni tó ń bẹ lórílẹ̀-èdè yìí àbí tí làákàyè ẹ̀ kù díẹ̀ káàtó. Àmúgbó sọ̀rọ̀, wọ́n ń pè ọ́n wèrè, onídìdìrín ló ń jẹ́ àti ṣùgọ́mù àti ṣùẹ̀gbẹ̀, ọmọ ìyá àgọ̀ kan náà ni gbogbo wọn. People see who you are before they listen to whatever you have to say. Ẹ̀rí irú èèyàn tí Portable ń jẹ́ ilẹ̀ wọn ń gbọ́rú ẹ̀rọ ẹnu ẹ̀. Portable is nothing. Àníbi tí wọ́n máa ń jókòó sí. Àmọ́ gbogbo ohun tó jẹ́ ká máa fi fọ́nrán yìí ká máa ṣe ni wípé tá a bá ṣe bẹ́ẹ̀ a ti gbọ́ fùrùfùrù wípé tá a bá wá àwọn làwàlà pa àwọn ọmọ yẹn tá a fẹ́ wá rescue. Àmọ́ káyé ó lè mọ bí tá a bá ṣe ti wá dé ló jẹ́ kẹ́ ẹ máa rí fídíò. Ó rí ẹni tó gbé omi kan kí wọ́n má bàa sọ pé gbogbo omi ló gbé. Tá a bá ṣe fídíò tí wọ́n náà dédé rí tí wọ́n pa màálù bí 300 kalẹ̀ tí wọ́n láwọn Sunday Igboho ló wá pa màálù àwọn, kí ló sọ? Ó ní wọ́n fi kíní ìjàlè ìkàmọ̀ ni wọ́n o. Inú ìlú tó orí tá a wọ̀ olórí Mèyàtì Allah gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ́ẹ̀ ọmọ kábíyèsí yìí ń bẹ́ẹ̀ tá a pè ní Mohammed adọ́wọ́nú ìlú yìí ni. Òun gan ló sọ pé ẹjẹ́ àtúbí nítorí àwọn gan ò fẹ́ gbà káwọn ọmọ yìí ó jẹ́ káwọn kú òun bẹ̀. Wọ́n láwọn ti pẹ́ ń bẹ̀, wọ́n ní gbogbo nǹkan làwọn fi kún lóyè Májàsọ́lá lọ́wọ́. Àwọn no dispute yìí pé àwọn ọmọ àwọn kan wà tí wọ́n ti ya gíran. Wọ́n ní kódà ọmọ kan wà nínú àwọn ọmọ yìí táwọn ti mú rí tó pààyàn. Ìkan wà nínú àwọn ọmọ àwọn tí wọ́n mú, màá post fídíò yẹn tó ṣe pé àwọn ò mọ̀ pé lẹ́yìn kùnlé àwọn ó kó mọ bíi 4 tó hú nínú ilẹ̀ táwọn ò mọ̀. Àwọn náà gbogbo àwọn ọmọ wọn àwọn náà wá ń fura sí wọn, fúnra wọn ni wọ́n ní ká lọ wọlé àwọn. Tí wọ́n bá mú yín dé ní ìlú tá a ti tẹ rí fídíò ilé àwọn Fúlàní yẹn gbàgbé ò lè mọ bẹ̀. Nítorí over 30 minutes drive ni láti títì kó tó débẹ̀ ká tó wá ní áńgẹ̀lì ẹ̀sìn. So wọ́n wà ń bẹ̀, ṣùgbọ́n ohun tí ò já báwọn èèyàn nínú ìlú ni wípé bí wọ́n ṣe rí mọ́tò wa àtàwọn ọlọ́pàá àti kinní ni gbogbo wọn fọ́n dàgbé. Kódà àwọn míì gan wà lókèrè gbogbo bá ṣe ń ṣe fídíò yẹn tí wọ́n wà ní pápá tá a wò wọ́n náà kan
ó débi ẹ̀rùlẹ̀rù níbọ̀ nígbà tí wọ́n rírú ẹ̀ rí lánàá àwọn ọmọ kéékèèké bí àwọn ọmọ ọdún 3 4 àrí wọn tí wọ́n ń sunkún sáwọn onímọ̀ kámẹ́rà fún yín ni àmọ́ ohun tá a fẹ́ jẹ́ rí lẹ́rí gbogbo àwọn tí mo post lánàá tẹ́ rí tí mo báyìí ó ti ṣẹlẹ̀ bí 5 days ago mi ò post ẹ̀ ni àmọ́ ìdí tó jẹ́ post ẹ̀ ní alẹ́ àná ni wípé mo rí táwọn kan acting Sunday gbèrè pé acting ni wá wò ó ṣe act wípé ó yá gbẹ́sẹ̀ ilẹ̀ jáyìnbọn lù ọ́ lẹ́fìmọ̀ wípé àwa ò act we are determined to secure our land we have focus and with full determination. Why are we acting? Acting for what? Lẹ́yìn ìgbà yìí ní gbogbo ìgbà tá a lọ sínú àwọn ilé yìí tán lẹ́yìn ìgbà yìí gbogbo àwọn Fúlàní pera wọn pọ̀ ni wọ́n lọ rí ọba Gbópẹ̀ tí wọ́n ń bẹ̀bẹ̀ wípé gbogbo àwọn tó bá jẹ́ kàńdánù rẹ̀ sí àwọn ó yọ wọ́n dànù. A sì láwọn Fúlàní kọ̀ọ̀kan tí ní ẹsẹ̀ wọn ò mọ́ tí wọ́n sì wà lágọ̀ọ́ ọlọ́pàá dòní ṣàṣe fídíò wọn fún yín ni nítorí iṣẹ́ sì ń lọ síwájú láti ráwọn ìtókù wọn mú. Àwa tá à ń post we are not daft à ń post lórí ìdí kan àbí ìdí kejì láti má jẹ́ kí wọ́n parọ́ nǹkan tí ò ṣe tiwa mọ́ wa kí wọ́n má sọ pé ńjọ́ táwọn Sunday Igboho wá ni wọ́n jí ọkọ̀ wa gbé àbí ni wọ́n dáná sun ọkọ̀ wa kó má jẹ́ pé ńjọ́ táwọn Sunday Igboho wá gbogbo Fúlàní tó wà lábà wa ni wọ́n pa la fi ń ṣe bẹ́ẹ̀ wípé ẹjẹ́ àwò àti débí o ẹjẹ́ àwò àti dé tọ̀hún o inú igbó tá a ti lò bí 2 days ṣẹ́gbó fídíò 2 days rẹ̀ rí yẹn ni èyí tá a fẹ́ jẹ́ rí lẹ́rí wáyé tó bàyàn nú jẹ́ jù àwọn ọmọ Yorùbá míì wà tí wọ́n ń fi sí àwọn èèyàn wálẹ̀ ẹ má jà parọ́ tanra wa bí kú ilé ọ̀pá mi tòdí ò lè pànìyàn wọ́n ti sọ̀rọ̀ ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ààbò orílẹ̀-èdè yìí wọ́n ti sọ́dún òṣèlú àwọn onúgbó ọjọ́ kejì ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ declare wípé kọfì wà kọfì kìnnì à ń jìjà pé káráwọn kan ẹni òfin kó nílé ó gbélé láti aago 4 ìrọ̀lẹ́ títí dago 8 ọjọ́ kejì ta ni ò mọ ọgbọ́n ká fẹnu sẹ́nu káwàtì ohun tí ò sì fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ ni wípé àwọn kí ló ń ṣẹlẹ̀ nínú igbó rìsáàfù yìí wọ́n ń kó mining níbẹ̀ ask anyone who is living in Òkè Ògùn àná ọjọ́ kejì state governor ní òun declare coffee ṣẹ́yìn ò mọ̀ pé torí àwọn kan ni wọ́n ṣe declare coffee tó bá ṣe pé fíìmù là ń hàtì kí ló mú jọba yẹn pé eré pálá àwọn ilé ìṣe kò ní ìdíkà declare coffee ṣé ẹ mọ̀ wípé a ti fẹ́ máa kàn ìfún ni àmọ́ wọn fẹ́ ọ̀lú òǹdarí ta ní ọ̀bọ̀ ọjọ́ gbogbo wa là ń kọ̀tàn àlùbírù là ìyá àbùnà gbogbo ohun tó bá ṣe láyé yìí kò ní gbé wàzọ́bùlà yúzà gbogbo ìwà kan ló wù ní àwọn èdèyàn onígbàgbé wàdàyàmù làyàmù ọba tí ó ṣẹ̀sùn òní kú mímà lọ́mọṣíntà máa ṣe ohun tó wù ọ́ lọ kàmáńtà dídú tùdà ohun tó bá ṣe ni wọ́n fi san lẹ́san nígbà tí ò ti sí ọ̀nà tí wọ́n lè fi parọ́ gbé Ìgbòho bá a ṣe ń post gbogbo àwọn update wa kò sí ohun tó kù ní wípé bó la ṣe lè dá lọ́wọ́ kọ́ bí wọ́n ṣe dá wa lọ́wọ́ kọ́ ni kọ́fì tí wọ́n declare gbogbo kọ́fì yẹn kò ń ṣe torí nǹkan kan is because of us. Ọ̀nà ni eléyìí coverage. Wọ́n kọ́ ní ṣe ní sẹ́ẹ̀ ní kí ní ṣe. Eléyìí sọ́nù wa lọ́wọ́ nínú gbó. Ìbàdàn á jáde, àwọn ìlà ọkọ̀ mú lélẹ̀. Wọ́n láwọn bọ̀ láti àkùngbà àkókò. Àkùngbà láwọn fi ń bọ̀. Àkùngbà àkókò ní Ondo State. Bàtà mú wọn, wọ́n tá a bá lọ́wọ́ wọn ní. Wẹ́dà ní sọ́ọ̀sì. Ọ̀bẹ rà. Wẹ́dà ọ̀bẹ. Ọ̀bẹ àti ògùn.
àti àmà ọ̀ndà ọbẹ̀ ẹ̀dà àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ogun ọbẹ̀ ẹ̀dà ẹ̀kọ́ kalẹ̀ ẹ̀kọ́ kalẹ̀ ẹ̀kọ́ àtúnlẹ̀ ẹ̀kọ́ kalẹ̀ ọbẹ̀ ẹ̀dà ọbẹ̀ ẹ̀dà ọbẹ̀ ẹ̀dà àtọ̀pọ̀lọpọ̀ ọbẹ̀ ẹ̀dà so ìgbàtà sáà mú wọn àti ń bá wọn nínà wọn náà wọn lọ kára gbogbo wọn pátá bòrò ni wọn jẹkẹrẹ kò bẹ àwọn bòrò ni wọn bòrò pọnpẹlẹ ni gbogbo wọn báyìí ìrú ẹkùn àwọn ìgbéjú sókè eré ló sọnù àárín nugbó nígbàtàdé adé pọ́ọ̀tì yẹ àléyà nígbàtàdé pọ́ọ̀tì yẹ eré sọnù àárín nugbó lélẹ́yìí tó sọnù àárín nugbó àdìpàlà fẹsifẹsì tó adúpọ̀lọ́wọ́ lẹ Yorùbá adúpọ̀lọ́ alálẹ̀ Yorùbá ìpè ọwọ́ wa tẹ̀ wọ́n ọwọ́ ìrù ẹkùn security network ẹ̀rọ bàbá Agusi Sunday Igboho òòṣà kí bàbá pẹ́ o ọwọ́ wa ti tẹ gbogbo wọn báyìí lójú ọ̀nà àwọn ọmọ ọ̀dọ́ ẹkùn ní orúkọ tèmi ní kọ́mọ̀nàtì Adéyìn Máyọ̀wá tí mo jẹ́ kọ́mọ̀nàtì lẹ́gbẹ̀rẹ̀ local government tí mo jẹ́ ọmọ bíbí ìfẹ́ nísìn àwọn ilé àwọn bandits ilé tọ́wọ́ tó wọn. Open that. I said open that up. Open that up. Open. Hello. Yes, ma'am. Okay, that's it. What's the wala? Ẹ sáà máa jẹ ẹja fún kabalẹ̀. Mo ti wá sí ìfọ̀. Oya, bọ́kà kò lẹ́sẹ̀. Bọ́kà kò lẹ́sẹ̀. Bọ́kà kò lẹ́sẹ̀. Ọ̀fi ọ̀sùn. Ìbàdàn. Lẹ́dà. Bàtà kúnlẹ̀. Lẹ́dà. Ìrú ẹkùn security network. Bisi video call. Ìrú ẹkùn security network jẹ́ kí n máa rí ojú mi rẹ̀. This is suspected kidnappers. Àwọn ilé náà ń bọ̀ láti àkùngbá àkókò àwọn ilé báyìí lákòókò mílíọ̀nù aláàbò láti àtàkùngbá àkókò báyìí lẹ́nu wọn ọ̀pọ̀lọpọ̀ ogun ẹ̀dà ẹ̀dà kó lọ́jú wọn táyọ̀ dúdú kọ́ mọ̀ báyìí ogun ẹ̀dà ogun ẹ̀dà inú báàgì náà wà báàgì náà. ọmọdé àjẹyà o. Síbi ọ̀bẹ̀rẹ̀ o. Ẹ bá kó ogun ẹ síbẹ̀. Ẹ rí gbogbo ogun tó ń dè máa olórí burúkú ogun tó ń lò tó ń mú náà rèé o. Àwọn ilé ìlà mú ní tí alọ́nugbọ́n fún ọgbọ́n gẹ́nì kálápá lánàá so àwọn ilé ìlàmú ló gbó nígbà tí inú gbó àbá olórí burúkú eléyìí pẹ́jú yìí eléyìí ló ẹ̀kọ́ wa inú gbó ó dẹ̀ sá mọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n pàtó lọ́wọ́ ṣe àmọ́ olórí iwájú express máa ní sọlísìn náà gbókè nígbìn ní ẹlẹ́yìn nílùú bàbá wa gangan tí mú àwọn eléyìí láwọn ń bọ̀ láti àkùngbá àkókò ọ̀pọ̀lọpọ̀ ogun rẹ̀ ẹ̀kọ́ ọ̀dà àwọn síwájú àtọ̀bẹ́ ẹ̀kọ́ ogun jáde àtọ̀pọ̀lọpọ̀ ogun àtọ̀bẹ́ àti àmà làbọ́láwọ̀ wọn so à ń bí fi àsìkò yí àwọn ọmọ ẹgbẹ́ bàbá ti Sunday Igboho àfi ń bẹ ẹgbẹ́ bàbá lérè pé ọbẹ̀ dà ọbẹ̀ ẹ̀kọ́ ìdẹ̀bí ọbẹ̀ wọn dà ọbẹ̀ ẹ̀kọ́ bọ̀ sọ́wọ́n lọ́jọ́ jù náà àwọn gbẹ́dà wa àwọn fi àsìkò yìí àwọn bàbá ti Sunday Igboho pé níbo ni ká kó wọn lọ nígbà kó wọn lọ pé káwọn kọ́ sẹ́jọ́ ni àbí bóò ni olùfàsìkò béèrè lọ́wọ́ wọn àwọn lélẹ́yìí àwọn lélẹ́yìí
àwọn bòròró banditi eléyìí ló yìnbọn sí wa nínú gbọ́lẹ̀ kan olóyìn báyìí so ìbá kó wọn lọ kí à ń fi àsìkò ìrọ̀ àbá sí sọ́wọ́n ìbò kan sọ fún wa nínú ilé àwọn ọmọ ìlú ẹkùn lábẹ́ àbá comrade yàrá kọ̀mọ́ láti wà ní Ọ̀ṣun state olúọmọ awọ́rò tí mo jẹ́ lára àwọn kọ̀mọ́ láti ẹ̀ tí mo jẹ́ wọn bíbí ilẹ̀ sí Kwara state iṣẹ́ ìní ọ̀gá mi ní kí wọ́n ṣe lé olúọmọ awọ́rò pé kí n lọ fọ ilé mi mọ́ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí báyìí pé Nàìjíríà jẹ́ sí eré. Ìtòkàn ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. Lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. Ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. Olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. Ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. Kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ lóní jàmbó rẹpẹ. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.